jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣe ọjọ́ Saturday May 23 ọdún 2026 tá wà nínú èyí. Mo kí Ọlọ́run bá bó ṣe bó Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣe bá Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kànràn yan Aries tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ tòní ẹ máa busy púpọ̀ o, ẹ máa busy gan dáadáa lọ́jọ́ tòní. Iṣẹ́ àpọ̀ lọ́rùn yín rẹpẹtẹ lọ́jọ́ tòní, kò dára kẹ́ fiṣẹ́ falẹ̀ rárá lọ́jọ́ tòní o. Ẹ̀yin fẹ́ busy yẹn náà ní kẹ́ ṣe falẹ̀ mọ́ṣẹ́ dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní kò dára kí procrastinate. Ẹ gbọ́dọ̀ rí iṣẹ́ lẹ̀kẹ́ wá ní bóyá tó bá dọ̀la máa ṣe àbí tó bá dọ̀tún la máa mójútó, ìyẹn ò dára rárá. Ẹ rí dájú pé falẹ̀ mọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní. Tẹ́ bá ṣe falẹ̀ mọ́ṣẹ́ sílẹ̀ ṣe máa ráǹfààní àtòlè gbámú sí. Ẹ wá plan ara yín torí task máa pọ̀ lóríṣiríṣi. Ẹ rí dájú pé ẹ plan ara yín dáadáa lọ́jọ́ tòní, kẹ́ sì ṣe nǹkan yín ní ṣísẹ̀ ń tẹ̀lé. Kẹ́ má dáwó pọ̀ mọ́ ṣàpà, kẹ́ má kí méjì bọ́ lọ́lẹ̀ kan ṣoṣo, kí gbogbo ẹ̀ lè rọrùn kó má jẹ́ pé ẹ máa wà burnout jù. Kálẹ̀ tó lẹ́ kẹ̀kẹ́ sára púpọ̀, ọjọ́ tòní kò sí wàhálà rárá. Iṣẹ́ á lọ dáadáa, relationship yẹn á lọ bó ṣe kó lọ. Ire owó náà wọlé fún yín lénìí tẹ́ bá lè falẹ̀ mọ́ṣẹ́. Aago 9 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ tòní ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú ló jẹ́. Ọjọ́ tó ṣe é pé ire máa wọlé fún yín ní gbogbo ọ̀nà ni. Látòwúrọ̀ títí di bí nǹkan bí ọwọ́ ọ̀sán mọ́ ìrọ̀lẹ́, àsìkò yín àsìkò rere gbà ló jẹ́ fún yín. Gbogbo ohun tẹ́ ẹ̀ fẹ́ àtọ̀ yín lọ́wọ́, ìtẹ́ bá fọwọ́ bà làdó fún yín, ẹ máa ráǹfààní jẹ dáadáa, ẹ máa rí jájẹ dáadáa lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa padà wá tó bá ti tó àkókò tí orí bá tó yín lọ́wọ́ lọ́jọ́ tòní láti wá kọ́mẹ́ǹtì pé bẹ́ẹ̀ lórí, mo rore gbámú dáadáa lọ́jọ́ tòní. Oore tó ṣe é pé oore wùrùwùrù á wọlé fún yín, oore kíákíá wọlé fún yín tó ṣe é pé nǹkan tẹ́ bá ń ṣe ní iṣẹ́ àbọ̀ ohun tẹ́ bá ń ṣe pátápátá àwọn èèyàn máa gbà tiẹ̀ dáadáa, àwọn èèyàn máa like yín gan lọ́jọ́ tòní, àwọn èèyàn nífẹ̀ẹ́ yín dáadáa lọ́jọ́ tòní, wọ́n á bá yín ṣe pẹ̀lú ìfẹ́, àwọn èèyàn máa gbọ́rọ̀ yín gẹ́gẹ́ lọ́jọ́ tòní, ẹ máa tayọ láwùjọ, á dàbí ìgbà pé yín gangan lògo ọjọ́ tòní ni, bẹ́ẹ̀ ló máa rí. Ọ̀pọ̀lọpọ̀ yín máa ríre gbámú dáadáa lọ́jọ́ tòní, gbogbo nǹkan á lọ sòsé lọ́jọ́ tòní, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín gbà lọ bó ṣe yẹ kó lọ. Ire owó á wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ lọ ọpọlọ pípé yín lórí ọkọ òun lọ́jọ́ tòní. Ẹ ṣe nǹkan yín lọ́nà àtò máa tayọ. Ẹ fáwọn èèyàn ní nǹkan tó ń fẹ́. Bóyá ọjà yín lẹ̀ ń tà ní ẹ polówó dáadáa, bóyá iṣẹ́ ọwọ́ kan lẹ̀ ń ṣe ni ẹ ṣe kó fine dáadáa. Àwọn èèyàn àtúgbà tí yín dáadáa pẹ̀lú bí bá ṣe ṣe, wọ́n á sì ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní pẹ̀lú. Aago 11 kù ogún ìṣẹ́jú láàárọ̀ sí aago 12 kù ogún ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ gold sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ tòní lè rí bákan tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín nínú ilé yín lọ́jọ́ tòní ó ṣeéṣe káwọn kankan fẹ́ ṣẹlẹ̀ tó jẹ́ ṣẹlẹ̀ òjijì tó ṣe é pé a fẹ́ fún yín ní wàhálà díẹ̀ o, a fẹ́ fún yín ní stress díẹ̀ tó ṣe é pé ìṣẹ̀lẹ̀ òjijì yìí a fẹ́ fi dàrúdàpọ̀ kan fún yín rẹpẹtẹ tó lè jẹ́ pé mọ̀lẹ́bí kan ní ìṣẹ̀lẹ̀ òjijì lè fẹ́ ṣẹlẹ̀ sí tàbí èèyàn kan tó ṣe é pé ó súnmọ́ yín pẹ́kípẹ́kí ní ìṣẹ̀lẹ̀ òjijì lè fẹ́ ṣẹlẹ̀ sí. Ẹ kí sàrà lọ́jọ́ tòní, ẹ ṣe prayer lóru ọjọ́ tòní gangan pé kẹ́ má rí wàhálà, kẹ́ má rí ìdààmú. Rọ̀wọ̀lẹ́ ọjọ́ tòní náà sì rí ó ṣeéṣe kí ìgbọ́mi sí omi òtó kó fẹ́ wáyé láàrin èèyàn àti ènìyàn tí ó tẹjọ́ ń gbélé, yálà ìkàlẹ̀ yín àbí èèyàn àti family kan ṣeéṣe kí gbọ́mi sí omi òtó wáyé. Ó ṣeéṣe kí ẹnu fẹ́ gbé yín gan tó ṣe pé ẹ máa sọ̀rọ̀ tó ṣe pọ̀rọ̀ ńlá la máa jábọ́ lẹ́nu yín lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ọjọ́ tòní. Ẹ kí sàrà púpọ̀, ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ẹnu yín kí ó wo ju bó ṣe yẹ lọ. Ẹ fẹ́lẹ̀ ṣe kí ẹ fọgbọ́n ṣe ní ọwọ́ ọ̀rọ̀ lọ́jọ́ tòní, kó má bàa sí wàhálà, kó má bàa sí ìdààmú, gbogbo nǹkan lè lọ bí ó ṣe yẹ kí ó lọ. Ẹ kí sàrà púpọ̀ nípa tọ̀rọ̀ iṣẹ́ lè lọ dáadáa tẹ́ bá ráyè lọ síbi iṣẹ́ tẹ́ falẹ̀ mọ́ṣẹ́. Kódà tí nǹkan bá ń ṣẹlẹ̀ nínú ilé yín tó bá jẹ mọ́ bí argument tàbí ìjà ni, ẹ rí dájú pé ẹ neglect ẹ kẹ́ lọ síbi iṣẹ́ kẹ́ gbájúmọ̀ kan tó ṣe kókó, ṣùgbọ́n tó bá jẹ́ nǹkan míì ni ẹ falẹ̀ mọ́ lọ́jọ́ tòní. Iṣẹ́ lọ dáadáa fẹ́yìn tẹ́ bá lọ bí iṣẹ́ lénìí, relationship yín lè rí bákan, ire owó lè wọlé fẹ́yìn tẹ́ bá lọ bí iṣẹ́ náà lénìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ mi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, lọ́jọ́ tòní ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú ló jẹ́, ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa rí àǹfààní, ẹ máa rí nǹkan tó ṣe é pamọ́ kí ni ìdùn káyọ̀ yín kún. Àwọn èèyàn aláìkí yín dáadáa lọ́jọ́ tòní wọ́n á gbà tí yín púpọ̀, á dàbí ìgbà pé kò sẹ́nìkan mọ́ láyé àfẹ́yìn nìkan torí wọ́n á nífẹ̀ẹ́ yín gan lọ́jọ́ tòní. Ẹ rí pé ìfẹ́ yẹn á pọ̀ rẹpẹtẹ lọ́jọ́ tòní. Ọjọ́ ìfẹ́ lọ́jọ́ tòní jẹ́,
ọjọ́ tó ṣe pé ìrẹ́pọ̀ tó dánmọ́rán máa wà láàrin ẹ̀yin àti ẹ̀gbọ́n àbábúrò yín ló jẹ́. Ó ṣe ṣe kí ẹ gbóhùn ara yín, kí inú yín dùn, káyọ̀ yín kún lọ́jọ́ tòní. Àwọn èèyàn tó rọ̀gbà yín ká wọn á ṣe ti yín dáadáa. Ó ṣe ṣe kí ìfọ̀rọ̀wérọ̀ tẹ́ máa ní kó já gere dáadáa. Ìbáṣepọ̀ yín àtàwọn èèyàn dàbí ìgbà pé kò tiẹ̀ sẹ́nì kankan tí ó kórìíra yín rárá lọ́jọ́ tòní ló máa rí. Inú ti yín náà dùn, ayọ̀ yín á kún lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe é pé ó dára kí ẹ seize opportunity ẹni láti fi béèrè oore, láti fi béèrè àǹfààní lọ́wọ́ ẹnikẹ́ni. Torí bó ṣe like yín yìí, ó dára kẹ́ wá fi ẹnu yín kẹ́ fi béèrè nǹkan tẹ́ ń fẹ́ lọ́wọ́ àwọn èèyàn. Tẹ́ bá polówó ọjà, àwọn èèyàn máa bá yín dúnàdúrà. Tẹ́ bá nílò support àwọn èèyàn tó súnmọ́ yín, ẹ lè béèrè fún support ẹ̀gbọ́n, support àbúrò, ẹ lè béèrè fún lọ́jọ́ tòní. Gbogbo ẹ lè wọlé fún yín lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́. Ó ṣe ṣe kí adùn àtòyìn kó fẹ́ wà lórí ahọ́n yín. Tó ṣe wèwè tẹ́ bá ń sọ pátápátá báyìí, wọ́n máa like ẹ̀. Àwọn èèyàn nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀, sí bẹ́ẹ̀ ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́. Ẹ lọ opportunity àwọn kan dáadáa tá sọ fún yín, ẹ lò lọ́nà tó máa gbà ràn yín lọ́wọ́ dáadáa. Kò sí wàhálà, kò sí ìdààmú. Torí iṣẹ́ á lọ dáadáa lénìí, relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ. Ire owó náà máa wọlé fún yín dáadáa ní ọjọ́ tí tòní pẹ̀lú. Aago kan kó gún ìṣẹ́jú ní ọ̀sán sí aago méjì kó gún ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ olive green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22 látijọ́ mẹ́ta làwọn kọ̀ọ̀kan tí ń wà lọ́kàn yín bí ìgbà pé ẹ fẹ́ ní dàgbàsókè, ẹ fẹ́ wá bí nǹkan ṣe fẹ́ dáa. Àwọn ìlà èlò tó ń ṣẹlẹ̀ látijọ́ mẹ́ta, àwọn kan tẹ̀ ń wò pé bóyá kó dára wù ẹ̀ kó ti rí bí ẹ ṣe ń fẹ́. Ó ṣeéṣe lásìkò yìí kẹ́ bẹ̀rẹ̀ sí láǹfààní àti rówó láti fi ṣàwọn kankan. Àwọn bùkátà kan wà lọ́wọ́ yín tẹ́ fẹ́ mójútó tó jọmọ́ tara yín. Ó ṣeéṣe kí ẹ ráǹfààní àti fẹ́ mójútó lásìkò yìí torí àwọn àǹfààní kan lè wọlé fún yín tó ṣe pa bá yín gbọ́ àwọn bùkátà yín ní lásìkò tí ẹ wà yìí. Látara pé tẹpá mọ́ṣẹ́, látara kí tiyan tẹ́tí ń ṣe látijọ́ mẹ́ta, ó ṣeéṣe kí ẹ ráǹfààní gbámú. Ó ṣeéṣe kí ẹ ríre gbámú dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ fẹ́yìn tó ṣe pé ẹ fẹ́ kówó lórí nǹkan. Ẹ lè kówó lórí nǹkan kí nǹkan lọ́jọ́ tòní. Ìbàjẹ́ business, ìbàjẹ́ investment, ìbàjẹ́ ilé kíkọ́, ìbàjẹ́ mọ́tò rírà, kò sí ìtẹ́lẹ̀ kówó lé lórí lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́. Tẹpá mọ́ṣẹ́ sílẹ̀ má ṣe wá rówó tí o. Ẹ má jókòó tẹ̀tẹ̀rẹ̀ rárá. Ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ lè ráǹfààní àtòrí gbámú. Ẹ prove pé ẹ wà creative. Ẹ prove pé nǹkan tẹ́ ń ṣe ẹ mọ̀ ṣe dáadáa. Ẹ polówó ẹ̀ fáwọn ènìyàn. Ẹ máa ríre gbámú dáadáa lọ́jọ́ tòní. Àǹfààní á wọlé dáadáa fún yín lọ́jọ́ tòní. Látara bí tẹ bá ṣe tẹpá mọ́ṣẹ́ sí, náà lẹ́ ṣe tún rí owó sí dáadáa lénìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ire wá wọlé fún yín lénìí, relationship yín náà lọ dáadáa, bẹ́ẹ̀ sì ni iṣẹ́ yín náà lọ bó ṣe yẹ kó lọ lénìí. Dark green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Àsìkò yìí jásìkò tó ṣe pé ẹ fẹ́ máa ronú nípa ọ̀rọ̀ life yín. Àwọn nǹkan tẹ́ nílò fún ayé yín láti ní ìdàgbàsókè àdàbígbà pọ̀ ń peléke sí. Ìgbà pé àmú nílò gbáyìí, mo nílò àwọ̀ yìí, mo nílò láti gbọ́n ìgbésẹ̀ báyìí. Ayé mi gbọ́dọ̀ dá, ayé mi gbọ́dọ̀ ní ìtumọ̀. Ọ̀rọ̀ ara yín báyìí ló máa ka yín lára púpọ̀ lọ́jọ́ tòní o. Ìdàgbàsókè ayé yín ló máa ka yín lára púpọ̀ lọ́jọ́ tòní. Bí ìgbà bí kẹ̀sì nǹkan tá tẹ́yìn lọ́rùn ló máa rí lọ́jọ́ tòní. Ẹ wá kíyèsára lọ́jọ́ tòní o. Ìṣẹ̀lẹ̀ òjijì lè wáyé níbi iṣẹ́ tó lè má tẹ́yìn lọ́rùn, tó lè fẹ́ fún yín ní stress lọ́jọ́ tòní. Àwọn stress tẹ́ ẹ expect rárá níbi iṣẹ́ yín ó ṣeéṣe kí ó wáyé lọ́jọ́ tòní o. Tó ṣe pé lójijì ló máa wáyé, tẹ́lẹ̀ sì lè bí ìbò padà nípa ìgbésí ayé yín. Tí ẹ bá ní ìgboyà láti kojú àwọn stress náà, gbogbo ẹ máa padà di ẹ padà dayọ̀, á padà di ìdùnnú. Bẹ́ẹ̀ sì ni ọjọ́ tòní, ọjọ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ lè ní ìrìn àjò tẹ́ fẹ́ rìn tó ṣe pé wà lọ́kàn yín, tàbí kó ṣe pé kí àǹfààní kan wọlé fún yín láti òkèèrè tó ṣe pé àǹfààní yẹn kó máa wáyé ní wòròwòrò. Àǹfààní tẹ́ tiẹ̀ mọ̀ pé bóyá ó tiẹ̀ yẹ kó wáyé, ó lè jẹ́ ìtẹ́tí retí láti jọ́ ìtẹ́lẹ̀, ó ṣeéṣe kó wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní kí ọ̀sán tó pọ́n kó tó di ìrọ̀lẹ́. Ẹ máa rí àǹfààní ìjẹ láti ilé òkèèrè. Ọjọ́ tòní sì sùn jọjọ́ tó ṣe pé àwọn èèyàn tó rọ̀gbà yín ká máa support yín, ọkùnrin obìnrin ọmọdé àgbà, wọ́n á support yín, wọ́n á dúró sí yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa rí ìfẹ́ látọ̀dọ̀ wọn lọ́jọ́ tòní. Bákan náà lọ́wọ́ ọ̀rọ̀ lé ọjọ́ tòní ẹ kíyèsára púpọ̀ torí níbi iṣẹ́ yín èèyàn lè sọ̀rọ̀ tó ṣe pé ó lè fẹ́ ba módò yín jẹ́, ó lè fẹ́ àfẹ́tì módò yín lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára dáadáa, ṣùgbọ́n ní bábánbárì ẹ mú sùúrù lò. Ẹ má sì jẹ́ kí nǹkan kan àfẹ́tì emotion yín rárá. Ẹ má jẹ́ kí nǹkan kan àfẹ́tì feelings yín rárá. Ẹ rí dájú pé ẹ ní ìgboyà láti kojú ohunkóhun. Ẹ welcome àwọn oore tó fẹ́ wọlé lọ́jọ́ tòní. Àwọn tó sì dàbí difficulty lọ́jọ́ tòní, ẹ ṣe prayer k'Ọlọ́run bá gbé yín borí gbogbo difficulty èyíkéyìí tó bá máa wáyé lénìí. Aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìdájí kùtù sí aago 6 ní àárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Iṣẹ́ lè rí bákan ṣùgbọ́n relationship yín á lọ dáadáa. Ire owó náà wọlé lénìí. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fín Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́. Ọjọ́ tó ṣe é pé ẹ̀mí inú yín máa lékè nǹka. Á dàbí ìgbà pé àwọn kankan gbé yín nínú láti sọ jáde. Àwọn kan tó ṣe ń pẹ́ wọ̀n pé ṣé kí n sọ jáde tẹ́lẹ̀ àbí kí n má sọ. Ó ṣeéṣe kí ẹ ní ìgboyà láti lè ṣàlàyé àwọn kankan jáde nínú ọkàn yín lásìkò yìí. Àsìkò oríire ló jẹ́.
àwọn nǹkan tó ti dì sí yín lọ́kàn tó ń bí kí ẹ máa ní mood swing, tó ń bí kí inú yín máa dàrú, ẹ lè ṣàlàyé fún èèyàn kan lọ́jọ́ tòní. Bóyá èèyàn kan náà ló ṣẹ̀yìn, ẹ lè ṣàlàyé fún bí lágbájá nǹkan tó ṣe báyìí 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 ló ṣe tó dùn mí. Ó ṣe é ṣe káwọn secret kan náà kó wọlé fún yín lọ́jọ́ tòní tẹ́ máa mọ̀ nínú ọkàn yín. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní ọ̀pọ̀lọpọ̀ yín lè láwọn àlá, táwọn àlá náà sì máa ní ìtumọ̀ fún ìgbésí ayé yín. Ẹ máa ní ìmísí lọ́jọ́ tòní. Ó dára kí ẹ tẹ̀lé èròǹgbà ọkàn yín lọ́jọ́ tòní. Kò dára kẹ́ finú tẹ́nikẹ́ni àyàfi ara yín nìkan. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ tí gbogbo nǹkan á lọ bó ṣe yẹ kó lọ, tí ẹ bá jọra yín lẹ̀, tí ẹ ronú àròjù, tẹ́ jẹ́ kí mood swing affect yín rárá. Gbogbo nǹkan tẹ́ bá ń ṣe pátápátá, ẹ máa ní nǹkan kan tá máa guide yín lé lórí pé lágbájá báyìí ni kò ṣe, báyìí ni kò tọ́. Ẹ tẹ̀lé èròǹgbà yẹn dáadáa, kò sí wàhálà, kò sí ìdààmú. Iṣẹ́ á lọ dáadáa lénìí, relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ, ire owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 8 láàárọ̀ sí aago 10 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ rere ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ tó ṣe pé ẹ̀rí àdúró tí àwọn èèyàn tó rọ̀gbà yín ká, tó bá jẹ́ pé yín àtàwọn ọ̀rẹ́ agúnrégé dáadáa. Àwọn tó rọ̀gbà yín ká ni àwọn tẹ́jọ́ ń ṣẹgbẹ́ ni, àwọn tẹ́jọ́ wà láwùjọ ara yín ni ìbáṣepọ̀ yín máa dára púpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ rí dùnnú, kí ẹ rí ayọ̀ látara àwọn èèyàn dáadáa. Ẹ béèrè support àwọn èèyàn lọ́jọ́ tòní, wọ́n á ṣe fún yín. Ẹ béèrè ìrànlọ́wọ́ àwọn èèyàn níbi iṣẹ́ àbí níbikíbi lénìí, wọ́n á ṣe fún yín lọ́jọ́ ti tòní. Ibi iṣẹ́ yín á lọ dáadáa. Ẹ máa ráwọn colleague support yín dáadáa lénìí. Bẹ́ẹ̀ sì lè máa wà innovative. Ẹ máa lè gbé nǹkan kalẹ̀, ẹ máa lè ronú jinlẹ̀ lórí pé kí ni la fẹ́ gbé kalẹ̀, nǹkan tá fẹ́ ṣe báwo ló fẹ́ tayọ sí. Ẹ máa lè ronú jinlẹ̀ nípa rẹ̀, tó sì jẹ́ pé nǹkan tẹ́ bá mú jáde ńbẹ̀ ó máa ràn yín lọ́wọ́ dáadáa. Àsìkò yìí jẹ́ àsìkò tó ṣe é pé ó ṣeé ṣe kí ẹ rí ìdùnnú àtayọ̀ láyìíká àwọn tó rọ̀gbà yín ká. Ohun tẹ́ sì ti ń retí látọ̀dọ̀ ọ̀rẹ́ kan ó ṣeé ṣe kí ó click, kí ó bọ́ sí ní àsìkò yìí. Àsìkò oríire làsìkò yìí jẹ́ fún ẹ̀yin tí ẹ̀ ń lo ìràwọ̀ yìí. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, relationship yín náà lọ dáadáa. Ẹ fẹ́ ní gbafẹ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín, ẹ fi wà pẹ̀lú wọn, kò sí wàhálà, kò sí ìdààmú. Ire owó lè wọlé fún yín lọ́jọ́ tòní gan pẹ̀lú. Aago 10 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ navy blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ tòní ọjọ́ tó rí bákan ló jẹ́ o. Ọjọ́ tòní gba ìkíyèsára púpọ̀ gan. Ó gba ìkíyèsára dáadáa. Iṣẹ́ lè rí bákan, bẹ́ẹ̀ sì ni relationship yín olólùfẹ́ yín lè hùwà òjijì. Ìwà òjijì lè jẹ́ tó ṣe pé ó máa dùn yín púpọ̀ gbọ́n pé lágbájá báwo ló ṣe máa hùwà báyìí lójijì. Nǹkan tẹ́ expect olólùfẹ́ yín lè ṣe lọ́jọ́ tòní. Ó sì lè fẹ́ affect relationship yín díẹ̀ lọ́jọ́ tòní, kí ẹ kíyèsára púpọ̀. Bẹ́ẹ̀ sì lọ́wọ́ wọlé ọjọ́ tòní. Ó ṣeé ṣe kí ẹ̀yin àti olólùfẹ́ yín kẹ́jọ́ ní gbọ́nmi-sí omi ò tó nípa ìfàǹfà. Ó ṣeé ṣe kó sọ̀rọ̀ tó ṣe pé ó máa dùn yín taka yín lára, tí lè fẹ́ bí issue láàrin yín lọ́jọ́ tòní. Ẹ kíyèsára, ẹ má bá wọn ní issue rárá lọ́jọ́ tòní. Ọjọ́ tòní gbogbo tó bá ṣẹlẹ̀ láàyè iṣẹ́, ẹ rí dájú pé ẹ ní ìgboyà láti fi kojú rẹ̀. Iṣẹ́ yín lè rí bákan lọ́jọ́ tòní o. Ó ṣeé ṣe káwọn kan ṣẹlẹ̀ náà ní ààyè iṣẹ́ tó ṣe pé a fẹ́ dùn yín bákan pé báwo ni iṣẹ́ ìṣe lọ báyìí, tá fẹ́ affect emotion yín, tá fẹ́ affect feelings yín díẹ̀ lọ́jọ́ tòní. Ẹ kíyèsára dáadáa. Nípa ti relationship ẹ mú sùúrù lò, lọ́wọ́ ti iṣẹ́ náà kẹ́ mú sùúrù lò. Sùúrù báyìí lẹ lè lò lọ́jọ́ tòní tí ó fi ní sí wàhálà, tí ó fi ní sí ìdààmú. Iṣẹ́ á rí bákan, relationship náà á rí bákan, ire owó náà lè rí bákan lénìí. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kọjá 30 ìṣẹ́jú ní àárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ tòní kò sí wàhálà. Ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ ìrọ̀rùn, ọjọ́ ìdùnnú ló jẹ́. Ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa rá àǹfààní láti ilẹ̀ òkèèrè gidi gan. Ẹ máa rá àǹfààní kan láti ilẹ̀ òkèèrè lọ́jọ́ tòní. Àǹfààní náà jẹ́ tó ṣe pé á ràn yín lọ́wọ́. Nǹkan tẹ́ bá sì ń ṣe báyìí, ara yíyá gágá lẹ́ máa fi ṣe. Nǹkan tẹ́ bá gbé ní ìgbésẹ̀ báyìí, ìgbésẹ̀ náà á lọ bó ṣe yẹ kó lọ. Ara yíyá gágá lẹ́ fi ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín máa rìnrìn àjò lénìí. Ìrìnàjò tẹ́ fẹ́ rìn bóyá ẹ fẹ́ lọ ṣe nǹkan kan níbẹ̀ tó ṣe é pé nǹkan tí ẹ nílò láti káràmásìkí lé lórí, tó ṣe é pé nǹkan tó ṣe é pé á mú ìdùnnú wá, á máyọ̀ wá fún yín, á mú kí inú yín dùn, káyọ̀ yín kún lẹ fẹ́ lọ ṣe lọ́jọ́ ti tòní. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi rìnrìn àjò, kò sí wàhálà, kò sí ìdààmú. Gbogbo ìtẹ́ bá sì fọwọ́ bá pátá báyìí, òun ló máa dún fún yín lọ́jọ́ ti tòní. Ọjọ́ rere ló jẹ́ fún yín o. Ọjọ́ tó ṣe é pé ẹ máa fi ní ọgbọ́n kan sí, ẹ máa tún fi ní ìmọ̀ kan sí. Ọjọ́ tó ṣe é pé ẹ máa ráwọn nǹkan tó ṣe é pé á tún fún yín ní hope. Ara yín yá gágá lọ́jọ́ tòní, ẹ máa rí ìdùnnú dáadáa, kò sí problem. Gbogbo nǹkan á lọ bó ṣe yẹ kó lọ lọ́jọ́ tòní. Gbogbo nǹkan á lọ sòsé, kò sí wàhálà, àwọn èèyàn máa gbà tí yín dáadáa gan lọ́jọ́ tòní pẹ̀lú. Ìrì ọ̀nà jíjìn sì wà fún ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní gan. Ọjọ́ tòní iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ dáadáa, ire owó náà máa wọlé fún yín lénìí. Aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ dark purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní.
oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ tòní ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ló jẹ́ ọjọ́ tó ṣe é pé ó ṣeé ṣe kọ́pọ̀lọpọ̀ yín rí àwọn àǹfààní tẹ̀ tí ẹ ṣiṣẹ́ fún rárá àwọn àǹfààní tẹ̀ tí ẹ rò kàn rárá tó sì jẹ́ pé àwọn àǹfààní máa mú kí inú yín dùn àmúkáyọ̀ yín kún ẹ máa bá àǹfààní jẹ lọ́jọ́ tòní jẹ́ ọjọ́ oríire fún yín ọjọ́ tó ṣe é pé ó ṣeé ṣe kọ́pọ̀lọpọ̀ yín kí ẹ fẹ́ ní fílì olólùfẹ́ yín sí dáadáa lọ́jọ́ tòní tẹ́lẹ̀ tí máa bí kí rẹ́pọ̀ tó dánmọ́rán kó wà láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín pàápàá àwọn ẹ̀yin àtàná yín gan àtúgúrégé dáadáa lọ́jọ́ tòní nǹkan tẹ́jọ́ dàpọ̀ pẹ̀lú èèyàn kan ó ṣeé ṣe kí nǹkan náà kí ó rìsọ́ọ̀tì sí nǹkan dáadáa ọjọ́ tòní ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ló jẹ́ ọjọ́ tó ṣe é pọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeé ṣe kí ẹ máa fílì bí ìgbà pé nǹkan fẹ́ yí padà o àbáyé yín fẹ́ yí padà ni àbí nǹkan fẹ́ tayọ yàtọ̀ ni tó sì jẹ́ pé inú dídùn àtàrà yíyá gágá báyìí ni ẹ fi lo ọjọ́ ti tòní ọjọ́ ìdára kẹfì ronú jinlẹ̀ nípa ìgbésí ayé yín àwọn nǹkan tó bá yẹ kí ẹ tún ṣe àwọn nǹkan tó bá yẹ kí ẹ tún gbé sókè àwọn nǹkan tó bá yẹ kí ẹ tún falẹ̀mọ́ dáadáa lásìkò yìí nípa ìgbésí ayé yín ọjọ́ tó dára ló jẹ́ fún yín ìfàlẹ̀wọlé fọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní tó ṣe é pé lójijì ni tó ṣe é pé ẹ̀rù kan rárá tẹ́lẹ̀ ìrí àwọlé fún yín lọ́jọ́ tòní iṣẹ́ àlọ́ dáadáa relationship yín náà lọ bó ṣe yẹ kó lọ aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí tí kọ́lọ̀ burgundy sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí burgundy yìí bí wine kọ́lọ̀ báyìí lórí oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́ ṣùgbọ́n tún jẹ́jọ́ tó rí bákan látàrí pé ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín ó lè rí bákan ó lè má gún régé nínú ilé yín náà ó ṣeéṣe kí àwọn ìbàlẹ̀ ọkàn kan wáyé fún yín ìṣẹ̀lẹ̀ òjijì lè ṣẹlẹ̀ nínú ilé yín lọ́jọ́ tòní ìṣẹ̀lẹ̀ tẹ́ ò rò kàn rárá tẹ́lẹ̀ tẹ́ẹ̀tì expect rárá tẹ́lẹ̀ ó lè ṣẹlẹ̀ tó lè fẹ́ lágbára tó lè fẹ́ bí àwọn àtúnṣe kan nínú ilé yín tó lè fẹ́ bí kí nǹkan wà misplaced nínú ilé yín ní ọjọ́ ti tòní ẹ kí ìṣọ́ra púpọ̀ ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní náà sì rèé èèyàn kan lè bá yín wíjọ́ lórí pé kẹwàá rò tẹnu yín báwo lẹ ṣe kí ló ṣẹlẹ̀ kí ló ń lọ kí ló ń bọ̀ ọlọ́run jẹ́ kárí láburú láṣẹ ọlọ́run ọba èèyàn lè fẹ́ bá yín fa wàhálà bí ẹjọ́ nínú fámílì ní ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ ti tòní bẹ́ẹ̀ sì ni lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ òjijì yẹ rí dájú pé pray dáadáa pé ìṣẹ̀lẹ̀ òjijì tó máa pa yín lẹ́kún tó máa affect yín tó máa affect mood yín tá affect emotion yín ọlọ́run jẹ́ kó ṣẹlẹ̀ rárá ní inú ilé yín ọlọ́run sì ní jẹ́ kí ẹ gbúrò kèrè ìbànújẹ́ sí mọ̀lẹ́bí kankan láṣẹ ní ọwọ́ ọlọ́run ọba ẹ ṣe prayer lórí àwọn kan wọ̀nyí àtàrí ń pọ́jọ́ yìí gangan ó ṣeéṣe kí ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín gan kó má gún régé dáadáa olólùfẹ́ yín lè hùwà tó ṣe pé á affect mind yín á affect mood yín dáadáa lọ́jọ́ tòní ẹ ṣe prayer kọjọ tòní lè lọ bó ṣe yẹ kó lọ kó má sí wàhálà kó má sí ìdààmú ẹni tẹ́ bá wà níbi iṣẹ́ ó ṣeéṣe kí ti ilé kó afẹ́ ti ibi iṣẹ́ díẹ̀ o ṣùgbọ́n tẹ́ bá ti wà too emotional jù nípa rẹ̀ ó ṣeéṣe kí iṣẹ́ lọ dáadáa ṣùgbọ́n relationship yín yẹn ó lè má lọ bó ṣe yẹ kó lọ eré owó náà ó ṣeéṣe kó rí bákan torí mood yín lè fẹ́ wà affected dáadáa ní ọjọ́ ti tòní ẹ ṣe prayer kó lọ gbé yín borí àwọn ọ̀tá ilé ọ̀tá òde amọ̀nìṣe ní àfàìmọ̀nìṣe ní kó lọ gbé yín borí gbogbo wọn pátápátá kí ẹ ṣẹ́gun wọn ìṣẹ̀lẹ̀ òjijì tá sí àfẹ́ tí yín kó lọ má jẹ́ kí ẹ rí láṣẹ ọlọ́run ọba aago 7 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkóbọ̀ èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lẹ́ni tí kọ́lọ́ deep pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá ẹ̀yin tẹ́ wò mí pátá ẹ má gbàgbé pé ọlọ́run bo olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161 ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè ire o.